ọmọ mi kéré testimony mi kéré ọmọ kékeré ni ẹ ràn wá lọ́wọ́ ìrànlọ́wọ́ ní káwọn fi káwọn ọmọ wa jáde ni ìrànlọ́wọ́ ni ẹ ṣàánú wa mo ti tá lọ ẹ̀mí mi ti fẹ́ gbin lọ ẹ wo bí mo ti rí ní ẹ ràn mí lọ́wọ́ ẹ bá bẹ̀ wá ní agbára kankan fọlọ́run bẹ̀ wá ni. ẹ kú dédé wòye ẹ̀yin olólùfẹ́ Olúyinká TNT ẹ kú bójú ọjọ́ ṣe rí ṣe dáadáa ni mo bá yín kò sí bí mo ṣe máa rírun nǹkan báyìí tí ò ní trigger mi kò sí bí mo ṣe máa rírun nǹkan báyìí tí ọkàn mi ò fi ní le dídídídí especially tí mo bá rí wípé live wà fair sí àwọn èèyàn yìí nípa kéèyàn rí ilé ayé lò àwọn ìjọba tí wọ́n tún gbọ́kànlé wọn ṣe dáadáa pẹ̀lú wọn kátẹ̀ ní ẹ̀ ṣe dáadáa pẹ̀lú èèyàn kò yẹ kẹ́ tún máa fi wọ̀n wọ́n báyìí pé ẹ̀ ṣe dáadáa sí wọn látàrí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí tí kò sí press conference látọ̀dọ̀ ìjọba látọ̀dọ̀ representative ìjọba kò sí ọ̀rọ̀ látẹnu ìyàwó látẹnu first lady àbí family wọn kò sí ọ̀rọ̀ látẹnu family ìjọba kankan tí wọ́n dẹ̀ ń bá bàbá Tinubu ṣèjọba ó sad ikú kan lèèyàn ń kú bàbá Tinubu àti ìyá Olúrẹ̀mí Tinubu tó bá ní ta ni Nàìjíríà gbé jù àbí ta ni Nàìjíríà ń sìn jù ta ni Nàìjíríà ń sìn jù àbí ta ni Nàìjà gbé jù fámìlì yín ni fámìlì yín ni Nàìjà ṣe ẹrú lábẹ́ jù fámìlì yín ni Nàìjà sìn jù fámìlì yín ni Nàìjà gbé jù nínú gbogbo àwọn ìjọba tó ti ń jẹ láyé bàbá Tinubu yìí ló jẹ gọ́vnà nígbà tó kúrò ń bẹ ẹ̀yin ìyàwó náà ẹ tún lọ ṣe sínétọ̀ ẹ kúrò ń bẹ ọmọ yín nínú gbogbo àwọn pírẹsidẹ́ǹtì láyé ọmọ yín nìkan la rí tó ń bá fámìlì ṣèjọba ẹ̀yin gẹ́gẹ́ bíi president ẹ̀yin lẹ tún jẹ́ afọbajẹ ntẹ́ bá sọ pé kó ṣẹlẹ̀ ló máa ṣẹlẹ̀ kódà mọ̀ pé ibò tó ń bọ̀ yìí gbogbo àwọn tó kù kan máa wulẹ̀ náwó a mọ̀ pé kò sọgbọ́n tẹ́ fẹ́ dá sí níbi tí Nàìjíríà sìn yín dé níbi tí Nàìjíríà gbé yín dé ẹ̀yin ni Nàìjà gbé jù ẹ̀yin ni ó yẹ kẹ́ fìyà jẹ mẹ̀kúnnù jù torí ẹ̀yin ni Nàìjà gbé ẹ̀yin ni ilẹ̀ Nàìjíríà gbé jù nínú gbogbo àwọn tó ti jẹ ẹ̀yin ni Nàìjíríà sì sìn jù nínú gbogbo àwọn tí Nàìjíríà ti sìn kò yẹ kẹ́ ẹ máa ṣe léyìí kò yẹ kí ìdílé yín kankan kó máa fi ojú Nàìjíríà sì ráre ẹ̀yin kan náà níyà yín jẹ́ ìyá ọlọ́jà kọ́lọ́n kó bá wa túbọ̀ dẹ̀dẹ̀ fún wọn ìyá yín lọ tán ẹ tún fi ọmọ yín rọ́pò fámìlì yín ìdílé yín ní Nàìjíríà sì ń sìn nínú gbogbo àwọn tó ti fọba jẹ àwọn Awólọ́wọ̀ àwọn Jákàndé àwọn Babangida àwọn Buhari ìdílé yín gẹ́gẹ́ bí Ahmed Tinubu ìdílé yín ní Nàìjíríà sì ń sìn jù ìdílé yín ní ilẹ̀ Nàìjà gbé jù ẹ̀yin ló yẹ kẹ́ Nàìjíríà sì jùbọ̀ ẹ̀yin lẹ tún fìyà jẹ wọ́n jù ẹ̀yin lẹ ń fojú wọn ráre jù bí agbára bó bá tẹ̀ jẹ́ pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yóò kọjá agbára yín àmọ́ àwọn ìwà kan wà tẹ́ ẹ lè wù tí á tiẹ̀ máa tu omi tútù sọ́kàn Nigerians mo mọ̀ pé kì í ṣe pé bóyá ẹ fold hands yín bóyá ẹ fẹ́ ṣe nǹkan kan bá àwọn ìwà kan wà tẹ́ ẹ lè wù tá máa fomi tútù sínú ọkàn Nigerians lára àwọn ìwà yìí ni àwọn ọmọ tí wọ́n kó ìyàwó yín tó jẹ́ sínétọ̀ ìyàwó yín tó ti táwọn náà tí Nigerians ti sìn wọ́n dẹ̀ dákẹ́ ọmọ yín tó wá sí London wá ṣe city boy tó tiẹ̀ tún kó àwọn èèyàn jọ ọmọ yín tí bàbá Wọlé Ṣóyínká sọ̀rọ̀ nípa security tó ń kó káàkiri wọ́n dẹ̀ dákẹ́ ẹ̀yin náà kò sí any press conference kò sí nǹkan kan ṣé n tó yẹ kẹ́ ẹ fi san àwọn tí wọ́n sìn yín torí Nigerians ló ń family yín nìkan ni Nigerians sìn jù wọ́n dẹ̀ ṣì ń sìn wọn tí bọ́ ní oko ẹrú family yín torí tí ojú bá pa fírí
mo mọ̀ pọ́npọ́n yín náà ń lọ sípò gọ́vnọ̀ torí ìyàwó yín ti jẹ ọmọ yín wà nídìí oyè tó wà significant ìyá ọlọ́jà general mo mọ̀ pé tọ́mọ yín bá máa kúrò ńbẹ̀ á replace èèyàn síbẹ̀ family ẹ wo gbogbo àwọn tó ti jẹ family wo ní Naija sìn jù family yín ni family wo ní ilẹ̀ Naija gbè jù family yín ni family wo ní àrọ́mọdọ́mọ ẹ̀ lá máa sìn ní Naija máa sìn family yín ni bàbá Tinubu all tí mò ń béèrè lọ́wọ́ yín ni wípé reassurance speech fún àwọn èèyàn àbí ẹ ti rò ó pé àwọn ọmọ yẹn ká gbàgbé wọn ni reassurance speech látẹnu ìyàwó yín tí Naija sìn látẹnu ìyàwó yín tí ilẹ̀ Naija gbé gẹ́gẹ́ bí abiyamọ kò sí bí mo ṣe máa rí kinní tí ò ní máa trigger mi n tẹ́ fi ń san fún Nigerians ò dáa Nigerians sìn yín ó sin ẹbí yín ó sin ọmọ yín ó sin ìyàwó yín ó sin ẹ̀yin náà wọ́n sì wà ló abẹ́ àwọn fámìlì yín nìkan ẹ wo nǹkan tí wọ́n ti jẹ nílẹ̀ Naija látàrí fámìlì yín ẹ wo oore tó ti jáde látàrí fámìlì yín àmì tí ó ti jáde látàrí Nàìjíríà sí fámìlì yín ni Nàìjíríà sìn jù fámìlì yín ló jẹ adùn Naija jù kò wá yẹ kẹ́ ẹ wá máa ṣe báyìí kò yẹ kẹ́ máa ṣe báyìí kò yẹ kẹ́ máa nàání àwọn tí wọ́n sìn yín tó sì ń sìn yín lọ́wọ́ tí ò dẹ̀ tí sígbà tó máa bọ́ olóko abẹ́ ọ̀sìn yín inú mi ò dùn inú abiyamọ ò dùn mi ìdẹ̀rí abiyamọ tí orí ẹ̀ pé tínú ẹ̀ lè dùn kò sí ẹni tó bá wá sọ wípé irú eléyìí dáa pé bó ṣe yẹ kó rí nìyẹn mo fi ọjọ́ òní mo fi tọrọ pain tí àwọn ará Ọ̀yọ́ tí wọ́n ń go through àwọn tí wọ́n gbé ọmọ wọn pain tí àwọn ọmọ yẹn tó ń go through gbogbo abiyamọ tó bá fi pé nǹkan tí màmá Tinubu yìí màmá Rẹ̀mí yìí ń ṣe ó dáa bó ṣe yẹ kó rí náà ṣe ń ṣe yẹn mo fi tẹ bá rò bẹ́ẹ̀ mo fi irú ẹ̀ tọrọ sínú ayé yín bó ṣe máa rí nìyẹn.